tèmi ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí bá ti náà láti máa wò tó yìí. Orúkọ tèmi ò yí padà. Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tèmi ń jẹ́. Adẹ̀kú bó ṣe ń lọ. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tẹ́tí bá mi rajà lágbára Ọlọ́run. Ọ̀nà yín máa là. Ògo yín ò ní wọ omi. Ògo yín ò dẹ̀ ní wọ òkùnkùn. Ibi bá ti kọ́ sí àpò báyìí, owó lè máa mú jáde láṣẹ Èdùmàrè. Aṣọ ṣì ń tà. Ẹ lọ sí Kembi. Mo ti polówó àwọn jewelries lénìí. Ẹ̀yin tèmi tẹ́ bá ṣe wo fídíò yìí, ẹ lọ sí Kembi kẹ́ lọ wo àwọn jewelries tá polówó síbẹ̀ lénìí. Mo ti polówó jewelries síbẹ̀. Ẹ bá ṣe ń wo, bẹ́ẹ̀ ni kẹ́ máa subscribe. Lágbára ọlọ́wọ́ tẹ́ fi ń tẹ subscribe, ọwọ́ yẹn ni fi gbọ́mọ sí. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti subscribe sórí Kẹ́mi Bùkọ́lá, ẹ bá mi subscribe síbẹ̀. Ògo yín máa búyọ, ìràwọ̀ yín máa tàn káàkiri àgbáyé. Aṣọ tí mo wò yìí, ara aṣọ tí mò ń tà náà ni simple style ni. Ẹ wò ẹ kí n fi wò yín bọ́ ṣe rán. Ó wà òkè gan, ó wà ẹ wo bẹ́ẹ̀ tó ń fi ẹ̀yìn rán. Ó fine gan. Kò síbi tẹ́ ẹ wọ̀ dé tí wọ́n ní mọ̀ pé ẹ wọ aṣọ. So ara àwọn aṣọ yẹn náà ni straight gown lòun. Kò sí style kankan lára ẹ̀, ṣùgbọ́n ó fine. Torí aṣọ tá a fi rán, aṣọ gidi ni, aṣọ ńlá ni. So ẹ pè mí fún òun náà. Ní agbára Ọlọ́run ní ọ̀la, a máa polówó aṣọ gẹ́gẹ́ bí ìṣe mi, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. A máa polówó aṣọ lórí Kembi yẹn lágbára Ọlọ́run. Dẹ̀ tún máa ṣe show lórí Kẹ́mi Bùkọ́lá. Kí Ọlọ́run má sọ pé òkú ló sọ̀rọ̀. K'Ọlọ́run kó jí wa rí. K'Ọlọ́run kó dẹ̀ mí wá sí. Ní ọ̀la màá tún wá. Ẹ lọ sórí Kembi show. Mo ti drop fídíò síbẹ̀ lórí àwọn jewelries lóríṣiríṣi àti láwọn jewelries tó ṣe é mú lọ party tó wà òkè. Àwọn olówó kékeré yẹn gan náà, àwọn gan wọ́n ẹ lè lò lọ party. Ó wà òkè. Àwọn jewelries yẹn kò sí èlò tó dẹ̀ ń bónú ẹ̀. Gidi ni a fẹ́ tà fún yín. So ẹ̀yin náà ẹ lọ síbẹ̀ kí ẹ lọ mú ilé tí ẹ bá fẹ́. Tẹ́ bá dẹ̀ tí ilé tẹ́ ẹ fẹ́, ẹ send ẹ̀ sí mi ní WhatsApp. A jọ sọ̀rọ̀. Àwọn jewelries yẹn ò pọ̀ ńlẹ̀ o. Tí last week ẹ lọ wò ó. Tí last week o bí mélòó kan ló kù. Gbogbo ẹ̀ ni wọ́n ti rà. Tẹ́yin náà bá wò tẹ́ wo ti eléyìí tí mo ṣe ní ọ̀sẹ̀ tó kọjá. Kẹ́ wá wo eléyìí tí mo ṣe lọ́sẹ̀ ẹ rí pé kò sí irun àwọn eléyìí tá polówó lọ́sẹ̀ tó kọjá yẹn. Àwọn díẹ̀díẹ̀ ló kù nínú wọn. Àwọn míì la tún kó wá. So bó ṣe rí nìyẹn. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní alẹ́ yìí, ẹ̀yin tèmi. Mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń lọ náà ni. Kí n tó máa lọ, mo ṣe ṣáàtì kan ní last week. Ọjọ́ yẹn náà ni mo ṣe ṣáàtì. Mi àgbẹ̀ náà mi ti ṣe ṣáàtì torí mi ì ráyè. So mo sọ nípa nǹkan tó ń lọ. Ẹ̀yin tèmi ṣé rí nǹkan tí mo fẹ́ bẹ̀yìn tèmi sọ ni wípé kíní kan bá àwọn ọmọ Yorùbá jẹ́ tó yẹ kí àwọn èèyàn dẹ̀ máa bí mo bá ṣe sọ̀rọ̀ yìí kẹ́ ẹ lọ máa wò ó. Ni wípé òun ni ó jẹ́ kí gbogbo nǹkan tó bàjẹ́ bí tí ọ̀rọ̀ wa délé ní nǹkan tó fà á nìyẹn. Ibi tí ọ̀rọ̀ wa ìgbésí ayé wa délé ní nǹkan tí mo fẹ́ sọ òun ló gbé wa síbẹ̀. Tí ẹ bá rí òótọ́ ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá tá a wà yìí, tẹ́ bá sọ òótọ́ ọ̀rọ̀ lẹ́sọ̀ o. Ẹ kọ́ tẹ́ ẹ sọ òótọ́ ni wọ́n á ní ẹ ń bínú ẹnìyẹn, wọ́n á ní ẹ ń la rẹ̀. Nígbà tí àwọn kan bá sọ̀rọ̀ tí ó ń sọ òótọ́ ọ̀rọ̀ tó ń rò pé ní ọkàn wọn pé òótọ́ ọ̀rọ̀ làwọn sọ. Tẹ́yin kan wá ṣèjẹ́ tẹ́ ní wọ́n lára. Ẹ jọ tó lọ́wọ́ èèyàn mi lọ́jọ́ mi ṣé ó máa tún jáde sọ òótọ́. Tó bá rí pé nǹkan fẹ́ dàrú bá a dákẹ́ ni. Ṣùgbọ́n èmi lẹ́yìn ìgbà tí mo ṣe ṣáàtì yẹn táwọn èèyàn pè mí gan. Àwọn ìyá mi alálùbáríkà láti Amẹ́ríkà, láti London, àwọn bàbá mi dáadáa táyé wọn máa dáa. Àwọn bàbá tẹ́ pé iṣu ọmọ á jiná fún wọn. Àwọn ìyá tó jẹ́ pé iṣu ọmọ á jiná fún wọn jẹ. Wọ́n pè mí gan pé wọ́n ṣáà bá mi sọ̀rọ̀. Wọ́n mọ̀ pé mi ò ṣe ní wàhálà. Tó lábá ṣáàtì ẹ lọ sọ, Kẹ́mi Bùkọ́lá oní wàhálà, trouble maker. Ẹ jọ tó lọ́wọ́ dèèyàn mélòó tí mo bá jà rí. Ní í ṣe oní wàhálà. Ó kàn jẹ́ pé òtítọ́ ọ̀rọ̀ ó máa ń korò lẹ́ẹ̀kọ̀ọ̀kan létí àwọn kan. Òtítọ́ ọ̀rọ̀ ó máa ń korò létí àwọn kan. Kí ló wá rí nǹkan tá a bá sọ ẹni wọ́n lára ẹ jọ torí Ọlọ́run. Kí ni mo fẹ́ lára èèyàn? Mi ì tí ì rí.
torí bí Ọlọ́run nǹkan tọ́lọ́run ṣe fún mi ní òde ayé tí n bá wá ń lára èèyàn á jẹ́ pé orí mi ò pé mi ń lára èèyàn Ọlọ́run ò ní jẹ́ tó gbẹ tẹ́ wá sábẹ́ ṣáàtì mi tẹ́ wá ń sọ orí burúkú yẹn ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe wáyé náà mo ṣe ń fún yín lépè tìrantìran dẹ̀ ni mo ń gbé yín ṣépè ìpè burúkú tọmọtọmọ tẹ́ bí àtọwọ́ tẹ́ fi ń tẹ mo ti sọ pé ọwọ́ yẹn ẹ̀ ní fi ṣe nǹkan rere mo ṣe fún yín ni torí má fi lọ̀ mí dá sí ọ̀tọ̀ lẹ́ni tó ń bá sọ̀rọ̀ ọ̀tọ̀ ní ẹyin tẹ́ wá ń sùn báyọ̀ ọ̀ràn yín ni àbẹ́ ìlẹ́ ń dá ṣe ni ọ̀rọ̀ yín wá di ọmọ orogún tí ò mọṣẹ́ kọ̀ tó lọ korí bomi gbóná bẹ́ẹ̀ lọ̀rọ̀ yín ṣe rí. so nǹkan tí mo fẹ́ sọ ni pé ní ẹ má ṣe mistake pé tí irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ lọ́jọ́ mi pé mi ní sọ̀rọ̀ Kẹ́mi Bùkọ́lá máa ń sọ̀rọ̀ mọ̀nàká á pera wa sákìyèsí ni ẹni tó fẹ́ bínú kó bínú kí ló wá kàn mí kí ni mo rán yàn ṣẹ́ ni a máa sọ báwọn bá mi ṣe sọ báwọn ìyá mi ṣe sọ Kẹ́mi Bùkọ́lá má dárúkọ tó bá gé yẹn ni mo ní màmá mi mo ní mo ti gbọ́ ìyẹn kékeré ni lọ́dọ̀ Ọlọ́run kékeré ni níwájú Ọlọ́run iye dandan kí dá but màá sọ pé ká rí rọ́bìṣì tẹ́ ń ṣe tẹ́ pé wọ́n àwọn èèyàn tí wá fi ń sọ̀rọ̀ sí wa yẹn máa sọ pé nǹkan báyìí báyìí ẹ má ṣe mọ́ kò dáa ẹ má ṣe mọ́ kò dáa á sọ so ní mi ìfẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn but àwọn tó wá ń kọ́mẹ̀ntì yẹn ló jẹ́ kí n mọ̀ ọ̀rọ̀ yẹn jáde pé tẹ́ bá ń wọ ẹni tó ń lara ẹni tó ń jẹ́lọ́sì èèyàn ẹjọ́ tó ń dáadáa kẹ́ ẹ kó káyà yín kẹ́ ẹ kó rí burúkú tẹ́ ń bá kiri ní ọ̀la yẹn kẹ́ ẹ kó lọ wájú kẹ́ ẹ kó kúrò lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá ò ráyè yẹn torí ọmọ ṣiṣẹ́ ni mo dẹ̀ ní láti ní owó lọ́wọ́ mi ń jí kí n sùn mi ń jí sùn so ọba ni a máa sọ gbẹmí ká máa sọ gánlá ni ẹ nára ni o ẹ bá wọ ẹni tó nara á jẹun tẹ kó tẹnumọ́rọ̀ ẹni yẹn gan kó tẹnumọ́ ẹ tó ọmọbìnrin ó ń dára ọmọbìnrin yìí ni o kò ṣe mẹ́nu kó lọ́rọ̀ ẹ̀ ìgbẹ́ni irú èdè yẹn tẹ́ ń sọ irú ìgbà yẹn ló yẹ kó jáde kì í ṣe nígbà tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ pé ọ̀rọ̀ ọjọ́ kan ẹ̀ máa tẹ̀yàn mí ìfèsì èèyàn rí mi sọ̀rọ̀ èèyàn rí tẹ́ pé ẹ̀kan tá a dẹ̀ sọ ni wàhálà ẹ jẹ́ kó rí pé kẹ́ kó sí lọ ṣé èmi nìyàn ká máa ha mọ́ ní ọ̀la èmi àfi ọ̀rọ̀ tí ìbá fẹ́ sọ èmi mi ń bẹ̀rù èèyàn mo máa ń respect èèyàn tí n bá respect èèyàn kẹ́ni ẹ máa ṣe nǹkan báyìí ojú máa tijú onítọ̀hún nílé sọ̀rọ̀ bọ́nà ṣe dẹ́ èmi nìyẹn máa tijú onítọ̀hún pé ẹni mo dẹ̀ nífẹ̀ẹ́ ẹni tí bá dẹ̀ nífẹ̀ẹ́ ni mo máa pọ́nlé kò jẹ́ bó ṣe jẹ́ ní apabẹ̀yìn Ọlọ́run á dẹ̀ gbàdúrà gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe Yorùbá lè ṣòyìn lágbára Ọlọ́run á dé àdúrà wa ládé gbogbo wa ṣe mọ̀ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan lè ní sọ ìgbà mí ọ̀sẹ̀ méjì mo lè má wá sí online ọ̀sẹ̀ kan ẹ̀kan náà ni so gbogbo ẹni tẹ́ ń ṣe lójoojúmọ́ yẹn lágbára Ọlọ́run á máa fún yín ṣe gbogbo yín dẹ̀ máa búyọ lẹ́yìn ìgbẹ́ ṣe ń sọ yẹn ẹ̀ ní kábàámọ̀ láṣẹ tìdùmọ̀rẹ́ ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà ó gba ká fúnra kò sí bó ṣe lè ṣe Nàìjíríà kò lè padà sípò mọ́ Nàìjíríà ò lè balance ìdí ni wípé ẹ̀yin tẹ́ bá ń gbá Haúsá gbé àbí Fúlàní ẹni mọ̀ yí pé Haúsá wọn ọmọ kan ṣe ń tọ́jú owó tí wọ́n ní pé kán náwó Haúsá bá ní wọ́n ní mílíọ̀nù lé ní àná tán tí Haúsá bá ní 1 million naira lé ní àná tán á wò ó pé Ọlọ́run máa ṣèmí lọ́la òun lè fi rí pé Nàìjíríà rí ràdùràdù gbogbo owó tí ìjọba wa ń rí wọ́n ń ná ni ẹ wò gbà wá tí bàbá wa Ọbásanjọ́ wà ń bẹ́ẹ̀ ẹ wo owó tí máa yẹn fi sílẹ̀ sí àkáǹtì Nàìjíríà gbogbo gbèsè tá a jẹ bàbá yẹn débẹ̀ ó san ẹjọ́ tó lọ́gbọ́n ni bàbá Ọbásanjọ́ ti rí owó gbèsè tó ń san yẹn bóná ti rówó tán fi san ìgbà yẹn díútì tá à ń san nígbà yẹn kéré o nígbà yẹn Ọbásanjọ́ o tí wàá yẹ pé wàhálà tí Ọbásanjọ́ náà kó fún wa tó ń dá lórí sọ́run wa ń gbà yẹn pé tó ń stọ́ọ̀pù iṣẹ́ fún bíi ó ń lọ bí èyí ẹ̀
yàtọ̀ sí yẹn owó tá ń san gbà yẹn kò tó ilé tá ń san sí. Bàbá yẹn dẹ̀ ṣe gbogbo ẹ̀ wọ́n dẹ̀ san gbogbo gbèsè tó ń bá gbèsè ni bàbá yẹn bá ní ọ́fíìsì bàbá yẹn dẹ̀ san. Jonathan débẹ̀ náà òun náà ó gbìyànjú tiẹ̀ bí agbára tiẹ̀ ṣe tó. Bàbá Buhari débẹ̀ ẹ wo owó tí Nàìjíríà ti wọ gbèsè báyìí ṣe owó tí bàbá ń yá lójoojúmọ́ owó tó jẹ́ pé mi rò pé a lè san tó ní 20 years to this time tí Buhari lọ ń yá. Ẹjọ́ tó lóhùn ẹ wo bàbá Ọbásanjọ́ jáde ó pe Buhari ó ní olè ó ní kinní kan ẹjọ́ ṣé kò tó torí owó tí bàbá yìí ná bóná ná sí èyí ọ̀nà àpápá wọn ṣe ọ̀nà Lagos to Èkó wọ́n ṣe wọ́n dá dúró ní ọ̀nà Badagry wọ́n fi sílẹ̀ ní bàbá yìí dẹ̀ kó owó wọ́n dẹ̀ lọ sí Niger wọ́n lọ ṣe ọ̀nà. Ṣé kò yẹ káwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá ká dúró ká gbọ́ra wa yé ká rí pé a súnmọ́ra wa a dẹ̀ yanjú ọ̀rọ̀ yìí wá pé ìjà ló ń dájà nǹkan kan ló ń dájà ńlẹ̀ láàrin wa ni ká yanjú ẹ̀. Pé nǹkan ló ń dájà láàrin wa ni ká yanjú ẹ̀ á yanjú ẹ̀ o. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Amẹ́ríkà ní ọjọ́ wo tí àwọn Yorùbá jáde fún rálì ti Yorùbá Nation. Ẹ wo nǹkan tó lọ ṣe wọ́n tún mú owó Nàìjíríà wọ́n tún lọ fi ṣe wọ́n tún lọ nínà orí burúkú fún àwọn èèyàn gbogbo àwọn tí wọ́n ń ṣe ọmọ Nàìjíríà àwọn ọmọ Kútọ́nù àwọn ọmọ Ghana àwọn ọmọ Togo àwọn ọmọ àwọn ìlú South Africa àwọn ọmọ yẹn tó jẹ́ pé dúdú ni wọ́n lọ há owó fún wọn àwọn tí wọn ò níṣẹ́ alápá kan wà bẹ́ẹ̀ ẹjọ́ iṣẹ́ ìwọlẹ̀ alápá kan ń ṣe tó bá náà fẹ́ fún alápá kan ṣe ní owó ṣé kò ní bọ́ta ṣe èmi ò blame ẹ̀ ń tèmi o. Tó bá ní bóyá owó oúnjẹ nìkan ló ń gbà tán tẹ́ promise ẹ̀ bí wọ́n fún ní $500,000 àbí wọ́n fún $500 ní àbí èdò báwo lẹ ṣe ní owó yẹn mi ò mọ̀ bí wọ́n ṣe máa calculate ẹ̀ lówó wa ń bí. Owó máa dí bùkátà ẹ̀ wọ́n lọ́wọ́ àwọn tí ṣe ń ṣẹ́ wọ́n wá kó olé wọn lọ́wọ́ àwọn yẹn wá ń tákù àwọn Yorùbá Nation. Ṣé ẹ ti mọ̀ pé kíní ti hìtì ìjọba Nàìjíríà ọ̀rọ̀ Yorùbá Nation yìí ó ti hìtì wọn ní akíyẹmí ara wọn ò mọ bó ṣe lè ṣe wọ́n ti dọ́gbọ́n wọ́n ti ṣe gbogbo ẹ̀ wọn ò mọ òun ló jẹ́ kó lọ dọ́gbọ́n yẹn pé òkè o ẹ jẹ́ ká lọ fún àwọn kan lówó káwọn náà jáde. Ṣé ó yẹ kó máa rí bẹ́ẹ̀? Ìjọba tí a wà nínú ẹ̀ ni mo rí pé wọ́n máa ń pa irọ́ kí ló dé tí àgbàlagbà máa parọ́ tó bá yá ní ìsẹ́ náà ọmọ ṣe yahoo ẹni àwọn Fúlàní gbéyàn pa ẹjọ́ tó ló gbogbo nǹkan tí ìjọba wa ń ṣe ṣé kò kọ́ àwọn ọmọ gangan ní ìwà burúkú ṣe tí ìjọba máa parọ́. Wọ́n lọ sílé ṣí Sunday Igboho wọ́n pààyàn wọ́n ní kẹ́pẹ́ sí o kì í ṣìyàn náà pa ẹjọ́ ṣé lóru yẹn ni ṣí Sunday Igboho lọ mú màálù tó pa tó dẹ̀ gẹ̀ ẹ́ lẹ̀. Ẹ kò máa parọ́ ojúkorojú àwọn irọ́ tí ò ṣe é gbọ́ wọ́n ṣe gbogbo yẹn tó wà lọ kó ìbọn rẹpẹtẹ wọ́n lọ kó sí Aso Rock wọ́n ní ilé ṣí Sunday Igboho náà ti kó. Kí ìjọba máa pa irọ́ ó di ìlú mélòó tí ìjọba ti ń parọ́ mọ́ àwọn ọmọ ẹ̀ ìjọba dẹ̀ ń parọ́ mọ́ àwọn ọmọ ẹ̀ àwọn irọ́ ràbàtà irọ́ burúkú irọ́ bí àpáta wọ́n á mú wọn fẹ́ gbélé náà lórí báyìí ìjọba ibẹ̀ ló yẹ kẹ́ ẹ ti ní àkíyèsí wípé ìjọba tá a wà yìí òpin ti dé sí i because àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ rí láyé òun ló ṣẹlẹ̀ o àwọn tó ti dé ayé síwájú wa mo bẹ́ẹ̀ lọ màmá kan màmá ẹ̀ ti dàgbà màmá ẹ̀ ti lé ní 70 mo ní ẹjọ́ torí kò yé mi irú kan báyìí ṣó ti ṣe màmá yẹn ní láti tó ti gbọ́n jú Bukky òun ò rírú kan báyìí rí láyé o bàbá kan tó wá wà lẹ́gbẹ̀ẹ́ náà tún dá sí pé àwọn ò rírú ẹ̀ rí láyé àfijọba Buhari. Mo dẹ̀ tún gbọ́ àwọn kan màmá kan wúmà kan mi tí ẹ mórúkọ ẹ̀ ló tún mépè ló tún ṣe fún bàbá wa Bánjí Akíntóyè ní agbára Ọlọ́run ọmọbìnrin yẹn kò lè dàgbà kò lè tó bàbá yẹn kò sí bó ṣe lè ṣe àdàbí tí bàbá yẹn ó ń ṣe ìfẹ́ inú ọkàn ẹ̀ àdàbí tó pé wọ́n ń pa ọmọ Yorùbá ní ilẹ̀ yìí àdàbí tó pé ìyà ò jẹ wá nílẹ̀ yìí àdàbí tó pé àwọn ìran Haúsá wọn ò fìyà jẹ wá àdàbí tó pé àwọn ìyá ìlú Amọ́là àti Fúlàní wọn ò ṣíìtì wọn ò rẹwà jẹ ní èpè tó ṣẹ́ ẹ̀ lónìí forí ẹ̀ gbé wọn arábìnrin yìí ipò tẹ̀ lẹ́nu wọn fún ẹ lówó irú owó náà bá gbé fún ẹ tó ò lè fi ọgbọ́n ṣe é
tó wá bọ́ta tó wá ń ṣépè fún bàbá yẹn, bàbá àgbàlagbà, bàbá 80+ tó wá ń ṣépè fún, lágbára Ọlọ́run gbèpò tó ṣẹ́ ẹ̀ ó máa dàlé ẹ̀ ló máa dàlé ìran ẹ̀ lórí. Ó dẹ̀ ní tó bàbá Akíntóyè kó tó jáde láyé. Ó ní tó bàbá Akíntóyè kó tó jáde láyé ìwọ̀n arábìnrin yìí. Tó ní mọ́kọ tó ṣẹ̀yìn Yorùbá, ẹni tó bá wù ìrìn lè tẹ̀lé. Tinubu tẹ́ ń pariwo yìí, bàbá yìí tẹ́ ń pariwo yìí, bàbá Tinubu gan ló jẹ́ kí àwa ìka tẹ̀lé Buhari níbi tí mo nífẹ̀ẹ́ bàbá Tinubu dé. Tábà àwọn onímọ́tò báyìí, àwọn Yíbò báyìí, a máa jọ ń wọn ni pé fi Tinubu lẹ̀, bàbá tiwa ni a gbà fún. Ṣé bóun ló kó gbogbo nǹkan báyìí ló jẹ́ kí a rí. Kò sẹ́ni tó ń dìbò fún Buhari, gbogbo èèyàn ń sá fún. Ṣùgbọ́n wọ́n rí mọ́ pé gbogbo àtọ́ bá dìbò fún, bóyá ìwà tó wù ní 83 kan ni ó gbòòrò ètò ń ròyìn ìyà tó fi jẹ wọ́n gbà yẹn. 1983 wọ́n wò bóyá bí Tinubu tó yẹ pé òun náà ń gbìyànjú agbára rẹ̀ pé bóyá nǹkan á tún ṣẹnu re fún wa. Èmi ò mọ̀ bóyá àwọn tó máa ń blame Tinubu, bàbá Tinubu kò mọ̀ wípé bó ṣe máa rí lélẹ̀. Tó bá pé bàbá Tinubu mọ̀ ni, ó dá mi lójú pé kò ní fi bàbá yẹn síbẹ̀ láyé. Ta ló ń gbàdúrà pé kóun kó fi ọwọ́ ara òun kó nǹkan jọ, kóun dẹ̀ ti fọwọ́ ara òun túká nígbà tí òun ṣe ẹ̀dìyẹ. Àbámọ̀ ní ọ̀rọ̀ Buhari jẹ́ fún bàbá Bọ́lá Tinubu. Tí ò bá yé yín nìsín, kò sí bí wọ́n ṣe lè dájú tó láyé. Á wò pé ibi tó ń lọ yìí o, tó bá ṣe dáadáa ń bẹ, oríyìn ẹ̀ ń bọ̀ lọ́wọ́ ní ọ̀dọ̀ ẹni tó fà á síbẹ̀. Ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣe òun ló fa kí àwọn Yorùbá gan wá fi ìkanra máa sọ̀rọ̀ sí Tinubu. Ìkanra ti Buhari ni, because mi ì rí ibi tí èèyàn ti ń hùwà tó ti ń hùwà dájú. Wọ́n pààyàn nílẹ̀ Haúsá, àwọn Fúlàní. Bàbá yìí kò sọ pé tẹ́rọ́rìsì ni wọ́n. Ẹni tí ò mú àdádá ní, tí ò mú ọ̀bẹ̀dá ní, tí ò mú kankan, wọ́n ní tẹ́rọ́rìsì ni. Ẹ ti mọ̀ pé ìjọba bàbá yìí kò rán Yorùbá ńṣẹ́, kò rán Yíbò ńṣẹ́. Àwọn èdè ni wọ́n fẹ́ lọ, èmi ọmọ kan tó wá ń dùn wọ́n o. Èèyàn lòun fẹ́ lọ, wọn ò bẹ́ẹ̀ ṣe mọ́, ọkọ àtìyàwó ni. At any time lẹ lè jà. Kí ló wá ń dùn Haúsá, kí ló ń dùn àwọn Fúlàní lórí pé Yorùbá fẹ́ pín? Ẹ jẹ́ kí Yorùbá lọ. Káàtì ẹ̀ kọ́lẹ́rù tẹ̀ gbẹ́rù ẹ̀. Ká pín kó ní kálukú lọ́nlọ́ ẹ̀. Ẹ wá ní pẹ́pẹ́ sí o, wọn ò ní lẹ́ o, kìnnìkan. Tó pẹ́ bóyá akólòlò á ṣe kíni, á pe bàbá. Arákùnrin kan náà tún sọ, àwa Yorùbá, orí àwọn Yorùbá yẹn burú bẹ́ẹ̀ tí ṣépè láwọn Yorùbá tó ń ṣe Yorùbá nation. Ó lórí burú, ó ṣe ẹ̀kẹ́ máa campaign. Ó ní mélòó ni ara Fúlàní, mélòó ni ara Haúsá. Ìwọ arákùnrin yẹn ó gọ̀ díẹ̀. Òun àti kíní bọ̀bọ̀ tí wọ́n pè ní kíní kan grandson, lórúkọ bọ̀bọ̀ ẹ̀, wọ́n jọ ṣe fídíò yẹn. Àti ìwọ kíní kan grandson, kí tẹ̀lé grandson ṣáà ní orúkọ tí ó tẹ̀lé orúkọ ẹ̀. Àti bọ̀bọ̀ kejì, ẹ̀yin méjèèjì ìwé tẹ́ ẹ kà kò jẹ́ kẹ́ ẹ gbọ́n mọ́. Àbí ká ní pé ẹ gbowó ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe mọ́. Ṣé àwọn tí ìjọba wà lọ́wọ́ ẹ̀, ṣé ẹni tí ìjọba ò sí lọ́wọ́ ẹ̀ fẹ́ lágbára ju ẹni tí ìjọba wà lọ́wọ́ ẹ̀? Ẹ máa sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n náà. Ẹ ní sùúrù, ẹ jẹ́ kí wọ́n lọ 2023. Ẹ jẹ́ kí n sọ fún yín, nígbà tí bàbá Ọbásanjọ́ lọ ní 1999, gbogbo wa ń dunnú bí báyìí. Ẹ jọ tó náà kí la mú bọ̀? Òfo ọjọ́ kejì ọjà. Wọ́n rò pé ó ní nǹkan tó wà níbẹ̀, bẹ́ẹ̀ tó bá ti débẹ̀ bí wọ́n lọ ń búra fún wọn ní okò tí ẹ yé mi. Torí nǹkan yẹ kí n sọ bẹ́ẹ̀ ni pé ìgbà tí Jonathan náà lọ bẹ̀, Jonathan ò ṣe títì tó gba wájú ilé bàbá ẹ̀ kọjá báyìí, kò ṣe é pé. Àwọn ará ìlú ẹ̀ wọ́n àbíṣe èpè náà ń gbéṣẹ́ dè ní. Jonathan dẹ̀ lọ sílẹ̀ Haúsá, ó lọ kọ́ àlùmọ́njìrì, Makaranta àlùmọ́njìrì, ó lọ kọ́ skul àwọn àlùmọ́njìrì, ó lọ kọ́ fún wọn. Àwọn ọmọ yẹn lọ ń yàgbẹ́ síbẹ̀ torí kò mọ́ wọn lára. Àwọn ọmọ tẹ́ pé wọ́n tún kọ́ skul yẹn, wọ́n tún fún wọn lóúnjẹ. Àwọn àlùmọ́njìrì tó máa ń gbá bọ́ yẹn, wọ́n tún fún wọn lóúnjẹ. Nǹkan ẹ̀mọ́kan tó wá ń ṣe tó bá tún wá lọ jẹun tán, skul yẹn máa tóbi. Eléyìí tó ń kọ́ sí Kánò yẹn, ìgbà tí mo lọ Kánò nígbà yẹn mo lọ bẹ̀, ó tóbi o, ó tóbi gan. Ẹ̀mọ́ táwọn ọmọ yẹn máa ṣe tó bá ti wá jẹun tán ní 12 náà máa ń jẹun.
bí 12 àbí 12 tó bá jẹun tó báyìí ẹyẹ wọ́n wá sá lọ, wọn ò wá ní dúró sí kíláàsì, wọ́n máa sá lọ sílé wọn, wọ́n ti lọ máa tọrọ owó. Ṣé àwọn tí wọ́n ka ìwé kún òun ni Jonathan lọ kọ́ skul ńlá fún? Nígbà yẹn bàbá náà wà níbẹ̀, kò sí ríta rí o, ọ̀nà Èkó wọn ṣe o, wọn ṣe kọ́kọ́ fún wa nílẹ̀ Yorùbá. Òun ló wá jẹ́ kẹ́rù máa bà àwọn ọmọ Yorùbá. Ẹ̀yin dìdìrì méjì tẹ́ ń sọ̀rọ̀ yẹn, kò sẹ́ni tó máa ṣe. Ẹni tó bá ní àròjinlẹ̀ tó gbọ́n á máa bẹ̀rù pé bá tí bàbá ìbá tún lọ, Ọlọ́run ló mọ déédéé o. Bàbá ó lè jẹ́ ọ̀nà ló máa ṣe, èmi ò ń dá àkọsí torí mi ìmọ̀la. Ìgbọ́ tó ń pọ orúkọ kan tó ń jẹ́ Tanímọ̀lá, kò sẹ́ni tó mọ̀lá ní gbogbo wa tá ń sọ̀rọ̀ yìí. Tí wọ́n mọ̀ pé bàbá yẹn náà ló máa wù lọ́bẹ̀, lọ́kì ẹ̀ ni. Torí mi ìmọ̀la mi lè máa sọ pé kò ń kọ́ o, mi ò ń sọ̀rọ̀ bí Ọlọ́run. Ní ẹwọ́ jíká ti ibi ìṣàrán kíyèsí oògùn. Gbogbo nǹkan kan burúkú ṣẹlẹ̀ sí wa níbi iná jó, nǹkan burúkú ṣẹlẹ̀ sí wa lẹ́kọ̀ọ́, àwọn oríṣiríṣi nǹkan ṣàṣẹlẹ̀ fún wa ṣá ní Èkó, bóyá before ìgbà yẹn ni EndSARS mi ti ẹ̀ mọ̀, àbí after yẹn ní EndSARS tí àwọn ọmọ yẹn tó kú. Nǹkan tó ṣẹlẹ̀ sí wa, Èkó náà jóná everywhere, jágújágú everywhere, jágájágá. Bàbá Tinubu ò máa ṣe nǹkan kan. Ọjà ló jóná nílẹ̀ Haúsá, bàbá Tinubu lọ gbó fún wọn bẹ́ẹ̀. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ẹ̀yin tèmi ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ̀yin ọmọ ẹ̀yin àgbàgbà Yorùbá, ẹ nífẹ̀ẹ́ mọ́là ju àwọn ọmọ yín lọ. Ẹ ló pín owó fún wọn bẹ́ẹ̀. Ok, ìgbà ẹni tí Ìbàdàn ṣẹlẹ̀ tí gbogbo ilé wọn jóná, tí àwọn Haúsá bá gbogbo Haúsá ló tún bà dúkìá jẹ́ o, wọ́n tún pààyàn o. Ní Èkó náà ìgbà náà ni ọjà kan náà jó o, ìgbà àwọn ọmọ náà kú o. Bàbá wa Bọ́lá Tinubu wọn fún wọn lówó. Èmi sọ pé nǹkan tó máa bí wọn nú nìyẹn o, nǹkan tẹ́mi rò nìyẹn o, mi wàá mọ̀ báyìí nǹkan tẹ́yìn náà rò nìyẹn. Wọ́n wá lẹ sílẹ̀ Haúsá, wọ́n lọ háwó fún wọn tí òun ṣòwò kékeré. Ẹjọ́ tó bá jẹ́ ẹ̀yin tí ìbá ṣe pé gálábòsì, ṣé kò yẹ kí ẹ̀rù bàyàn pé irú ìgbé ayé wo lélẹ̀? Kí n bímọ báyìí, kí nǹkan máa ṣe mí, kọ́mọ mi kó má yà sí mi, kí ó wá lọ yà sí ọmọ ìyá oníyàá. Ṣé mi ní máa rò pé kí ló ń jẹ́ mi ti wọ one chance? So ẹ̀yin èèyàn, ẹyẹ dúró sí ẹ̀yìn àbòsí. Ẹ jáde ṣe eléyìí tó ń ṣe òtítọ́. Yorùbá tẹ́ bá gbé Yorùbá nation, ìyà ò lè jẹ mí, ìyà ò lè jẹ ìyà ò ní jẹ àwọn ọmọ wa. Àwọn tó bá dúró ti Yorùbá nation nígbà tí tá bá ṣe gbà yìí, ẹ̀yin gọgọgọgọ orúkọ yóò ní parẹ́. Ṣùgbọ́n tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ lọ́wọ́ sí tí Yorùbá nation bá bọ́ sí, ìtàn burúkú ni lẹ́yìn ọ̀la o. Gbogbo ẹ̀yin olórí yẹn látọ̀rí bàbá Ọbásanjọ́, bàbá Tinubu, kinní kan Akálà, gbogbo yín bá yẹn tẹ́ ẹ̀ bá dá sọ Yorùbá nation tó bá lọ ṣe bẹ́ẹ̀ gba Yorùbá nation, kò ní dáa. Orúkọ wa ò ní parẹ́. Tí orúkọ wa bá dẹ̀ máa tó bá ní parẹ́, kó má parẹ́, kó tún máa kí àwọn èèyàn tún máa gbéga, kó má ìpá máa bẹ̀rù àtẹ́lu orúkọ wa nígbà tá a bá pa epo, tá a bá kú tán, tá a bá dàgbà, tá a bá ríbi tágbà rè. Bàbá wa Awólọ́wọ̀ ṣá jẹ́ pé bàbá Awólọ́wọ̀ náà wọ́n ṣe nǹkan tí ò dáa fún ilẹ̀ Yorùbá ni. Wọ́n á ṣe bí òtẹ́ ìjú kékeré, ṣùgbọ́n àwọn ayé sì rántí nǹkan kan tó ń ṣe pé free education tó ń ṣe fún àwọn ọmọ Yorùbá yẹn, wọn ò lè gbàgbé láyé. Òun ni a ṣe ń sọ̀rọ̀ bàbá wa di ọ̀la. Orúkọ bàbá yẹn ò dẹ̀ lè parẹ́ nínú ìtàn sí rere. So gbogbo ẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ló ń gbọ́ ohun tó ń tẹ́ pé bàbá yẹn, bàbá Akíntóyè tí ọmọ ẹnìyàn ò tí mi rò pé woman yẹn tí wọ 50 o, bóyá bí 50 something o, tó ń bú bàbá àgbàlagbà. Orí wú bàbá yẹn á da fún ẹ. Ó máa tì ẹ́ gbọ̀ngbọ̀n kiri débi pé wàá lọ ṣìṣe, wàá lọ ṣi ọ̀rọ̀ sọ. Tẹ́pá wá dá sèré àfún ẹ ń bẹ̀. Ẹ fi bàbá Akíntóyè, Bánjí Akíntóyè lẹ̀, ẹ fi bàbá yẹn lẹ̀. Ó fẹ́ ṣe tiẹ̀ ní ọjọ́ mélòó kù fún bàbá láyé. Ó fẹ́ ṣe tiẹ̀ ní fún àwa tá ń bọ̀ lẹ́yìn. Kán lè sọ nípa tèmi pé mo ṣèwọ̀n tí mo lè ṣe. Kán lè sọ nípa ti bàbá yìí pé bàbá ṣèwọ̀n tó lè ṣe. Sọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ní èní ẹ̀yin tèmi. Ẹ pàdé mi Kẹ́mi Bùkọ́lá ní ọ̀la.
à ń gbé aṣọ bọ̀ lóríṣiríṣi àwọn aṣọ ilé léèsì tá a tọ́ ti design confam tí iṣẹ́ rẹ̀ dẹ̀ pé à ń gbé bọ̀ lọ́la. So ẹ lọ sí Kembi àti polówó earring bangles chain gbogbo àti polówó ẹ̀ síbẹ̀. Ẹ ṣe o, ohun rẹ̀ la máa sọ àgbo ṣì ń tà o. Ẹgbẹ́ nǹkan tó bá ń ṣe yín ẹ pè mí o, ara ń ròyìn ní nǹkan ọmọkùnrin ti sáwọnú ni ẹ pè mí o, kó tó máa fi tóbi wà o, tó máa fi lè ṣe dáadáa ó wà o. Ilẹ̀ dẹ̀ ṣì ń tà, ilẹ̀ ń tà wàràwàrà, ẹ wá ra ilẹ̀ yín, ilẹ̀ gidi lélẹ̀ ẹ wá rà á. So ẹ̀dẹ̀ mú ṣe wà yín tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ máa rí mi ẹ bá mi subscribe. Ẹ subscribe sí Kẹ́mi Bùkọ́lá, ẹ subscribe sí Kembi. Ẹ ṣé mo dúpẹ́, ó dàárọ̀.